Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ kú ara ẹni. Fúngbà àkọ́kọ́ mo rí ìkan nínú àwọn àgbà fáwa ńlẹ̀ Yorùbá mi báyìí tí ó sọ òdodo ọ̀rọ̀. Débi pé wú mi lórí, débi pé mi kan fúnra mi mo rẹ́ẹ̀dì mo ṣetán láti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wáàzì láti ìsìn lọ. Torí mi ń sábà ń gbọ́ wáàzì wọn. Torí gbogbo wáàzì wọn máa ẹ bú, kó máa bú yàn, kó máa condemn, kó máa ṣe bá, kó máa ṣàwo ni. Bọ̀ ó sọ eléyìí. Tí mo dẹ̀ bẹ̀ lọ́yìn pé tó bá ti dé ti gbọ́ yín nǹkankan yín, kẹ́yìn náà kẹ́ ẹ bẹ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe máa tẹ̀lé torí pé ó ṣe mùsùlùmí láǹfààní tó pọ̀, ó ṣe gbogbo mùsùlùmí nìkan, ó ṣe gbogbo èèyàn láǹfààní tó pọ̀. Àfáwà yẹn nímọ̀, ẹni tó bá níwọ̀n nímọ̀ kò mọ tó sọ ni. Ṣùgbọ́n mo sọ̀rọ̀ láti sọ tí mo fẹ́ sọ yìí, wọn lẹ́kọ̀ọ́ rárá nípa bó ṣe ń lò mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o, fúrújì mi o. Wọn lẹ́kọ̀ọ́, ẹnu mi ò gbà láti sọ, bọ̀ mo ní láti sọ. Wọn lẹ́kọ̀ọ́ nípa bó ṣe ń adab, nípa bó ṣe ń lo ẹ̀kọ́. Ọlọ́run kan sọ pé ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana. Èpè yàn lọ sọ́dọ̀ Ọlọ́run, èpè yàn lọ sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú hikma, ọgbọ́n wal maw'izatil hasana, pẹ̀lú ìwà tó dáa, ọ̀rọ̀ tó dáa, ìṣe tó dáa. Kì í ṣe pé ká máa condemn. Ó máa ń so condemn. Téèyàn bá ti ẹ mọ̀ pé nísìn èèyàn lè ní owó lọ́wọ́ kó má lẹ́kọ̀ọ́ bó ṣe ń lo owó. Tó ti yé yín, jẹ́ kí n kọ́kọ́ dárúkọ Sheikh wa náà. Ó náà ni Sheikh Sharafaddin Gbadebo. Ó wà lórí social media gan. Tẹ́ bá ń search fún máa rí Sheikh Sharafaddin Gbadebo. Kọ́lọ́ fi ṣọ́ rẹ̀ kó fi ṣọ́ wọn. Ṣùgbọ́n tó ní tí a lè sọ ni à ń sọ yìí. Ọ̀tọ̀ ni kéèyàn ní owó lọ́wọ́, kéèyàn máa mọ̀ bó ṣe ń lo owó. Ẹlòmíì ní owó, ó lẹ́bí, ó lára, ó lọ́rẹ̀ẹ́, ó ní gbogbo àwọn tó jẹ́ kó tọ́jú, ṣùgbọ́n kò rí tí wọn rò. Bó ṣe ń gbé obìnrin, bó ṣe ń gbé dúdú ló ń gbé pupa, gbogbo nǹkan tó jẹ́ kó fowó ṣe ló ṣe. Tàbí president Nàìjíríà nísìn tó bá ṣe agbára lò, àbí ó fi àìmọ̀kan ṣe nǹkan, nítorí ẹ̀ sọ pé kì í ṣe president ni, ṣùgbọ́n nǹkan tó ṣe yẹn kò ní mọ̀ nípa ẹ̀, kò lẹ́kọ̀ọ́ ẹ̀ la fẹ́ sọ. Èèyàn lè ní agbára, àwọn àǹfààní tó jẹ́ kí agbára ṣe fún àwọn iṣẹ́ tó jẹ́ kí ó fi agbára ṣe tó máa ṣe àwọn èèyàn láǹfààní àti tó máa ṣe nǹkan fúnra rẹ̀ lórí tó filẹ̀ tó máa lọ ṣe àwọn nǹkan míì, a máa sọ pé kò lẹ́kọ̀ọ́ bó ṣe ń lo agbára, ṣùgbọ́n alágbára ṣe ni ó lọ́rọ̀ yìí. Onímọ̀ ní àfa yìí, ṣùgbọ́n mo tún sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí, wọn lẹ́kọ̀ọ́ nípa bó ṣe ń lo ìmọ̀ bí kò máa condemn. Mọ̀ pé téèyàn bá ti ń ṣe nǹkan tó dáa nísìn, ó ní béèyàn máa ṣe present ọ̀rọ̀ ìkàlẹ̀ fún pé téèyàn gan máa fi relax pé àǹtí wọn ṣe yòòdà tó máa ṣàtúnṣe. Ṣùgbọ́n òun máa sọ débi pé tí ó ṣe nǹkan tó dáa yẹn, àwọn òpè àṣewọ́ ló ní náà ni àbí wọ́n lọ́la lè àbí orí tí ẹ gan, òun náà kò ní lè já kúrò nínú nǹkan ẹ̀ dìwé tó fi bá sọ̀rọ̀ presentation àgbékalẹ̀ ọ̀rọ̀. Tàbí tó bá ṣe nǹkan nínú Islam ní sísá pé nǹkan yẹn bóyá kù díẹ̀ káàtó, tàbí nǹkan yẹn wá bá ṣàríà mu, ṣùgbọ́n ìmọ̀ wọn ò débẹ̀ débi kọ́ mọ̀ pé nǹkan tó ṣe nǹkan tó dá ni, ó máa kàfàrà wọn, ó máa ní kèfèrí ni wọn, kò lè rò lẹ́ẹ̀mejì kó tó sọ pé kèfèrí ni wọn, tó jẹ́ kó rí bẹ́ẹ̀. tó yẹ pé ó ń ṣe wá àṣeyàn ọgbọ gbogbo àwọn ibi tó jẹ́ káwọn yóò ṣe àwọn èèyàn láǹfààní dípò ṣe wọn débẹ̀, torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ògbà mi ò kí ń gbọ́. Ọlọ́run fẹ́ kí n ṣe àǹfààní nínú eléyìí ni mo fi gbọ́, mo dẹ̀ rí àǹfààní bẹ̀, bọ́dẹ̀ máa lo pẹ̀lú ògbọ́ Ọlọ́run. Gbogbo yín tó bá ti dé tí gbọ́ yín báyìí ẹ máa lò, mo fi Ọlọ́run bẹ̀ yín, fídíò tí mo ń ṣe yìí ẹ share gan kẹ́ comment lórí ẹ̀. So máa drop fídíò yìí nísìnyí láìpẹ́ tí máa ṣe tán nísìnyí máa drop ẹ̀, share fídíò yẹn gan, kẹ́ comment, kẹ́ like ẹ̀, kẹ́ dẹ̀ follow page mi Imam Togo TV ni ẹ follow ẹ̀. So bó ṣe máa jẹ́ ẹnì kò ní ju bẹ́ẹ̀ lọ. Àwa fúnra ra wa bá ń ṣe ń fẹ́ kọ́rọ̀ owó rí là ń ṣe. Tí wọ́n bá ń fẹ́ kọ́rọ̀ rí ó yí padà dá ju bó ṣe wà yìí lọ, ìwọ náà dáwọn nǹkan tá à ń wí ìwọ. Máa jí lóru kọ́ máa ṣe kìyàmù lẹ́yìn, máa tọrọ gbogbo tó ń fẹ́ níbi aago 3 òru sígbà tá alifájàrí ọyọ, máa wo nǹkan tí ó ṣẹlẹ̀ ń gbèsè ayé rẹ̀ ní dáadáa, wàláhì ọyọ lẹ́nu. Tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ó wà rẹ ni làá fi tún wà rẹ ní ṣe. Oorun ọ̀dà nkankan ìtumọ̀ fààyàn sẹ́yìn ni. Tọ́ba ti fi kọ́ra, ó rí i pé dọ́tọ̀ ọ̀bá láǹfààní àti ṣe ó ní máa ti ń dùn mọ́. Torí ẹ̀ l'Ànábì sallallahu alayhi wa sallam ni wọ́n ṣe ń sọ fọ́kànnú àwọn sàhábà, má dàbí lágbájá o, torí pé lágbájá yìí ìtì máa jí ṣe sọ̀láàtì lóru tẹ́lẹ̀ àmọ́ kò sí ma. Ọ̀rọ̀ dé ti lágbájá látijọ́ náà kọ̀ pátì mà. Eléyìí túmọ̀ sí pé àwa náà lára ààyè ló ń tọ́ gbọ́ kó lè bá aráǹfààní rẹ̀ ọ wà fún gbogbo ẹni tí ò ti kú. Tá a bá ti kú ó ti parí. Ọwọ́ àwọn ọba tó ọba lò náà ni. Ó sì mọ̀ pé tí ń bẹ wájú wa kì í sáyé lásán.
àtàyé àtàlùkìyàmà èmi fẹ́ tọrọ oríire láyé wọ́n fẹ́ tọrọ oríire lálùkìyàmà máa jí lóru wọ́n ń tọrọ kọ́nà ọ̀la fún mi láyé wọ́n ń tọrọ kọ́ má dì í má mi tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà máa jí lóru máa tọrọ gbogbo tó ń bá ń fẹ́ lọ́dọ̀ Allah ta lẹni tó fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi kí n fún.